ààfin ti oníròkò ti ìròkò la wà yìí, ọba Ọlásùnkànmí Abíóyè Mọpẹ́ọlá ní ìlú Ìròkò ní ìjọba ìbílẹ̀ Akinyẹlé. Eléyìí tí a sì wá láti wá fi ọ̀rọ̀ jómitóró ọ̀rọ̀ pẹ̀lú wọn lórí àwọn ohun tó ń lọ lásìkò tá a wà pàápàá lórí ètò ààbò lágbègbè yìí. Àwọn ohun tí a ti ń hu gbọ́ lọ́tùn-ún lósì wípé yálà ìjínigbé ni, ìṣekúpani ni, yálà fún ṣíṣètùtù ọlà àbí fún àwọn nǹkan míì tí ò hàn sáwa, èyí tí kábíyèsí tí wọ́n sì bá wa tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ náà ní ti àkókò yìí. Kábíyèsí, ẹ bá mi dárúkọ yín fún àwọn aráalé. Orúkọ mi ni ọba Ọlásùnkànmí Abíóyè Mọpẹ́ọlá, oníròkò ti ìlú Ìròkò. Kádé pẹ́ lórí o bàbá. Àṣẹ. Tọ́, gẹ́gẹ́ bí ohun tí a ti ń gbọ́ láti bí oṣù mélòó kan sẹ́yìn báyìí, wípé nǹkan ò fararọ látàrí ọ̀rọ̀ ètò ààbò lágbègbè yìí. Níbo lọ̀rọ̀ dé dúró? Ǹjẹ́ àlàáfíà tó ti ń padà? Àbí ó sì ní iṣẹ́ tó ń tẹ̀síwọ́ wájú lórí àwọn ìgbésẹ̀ kọ̀ọ̀kan tí a ti ń gbọ́ tẹ́lẹ̀? Ẹ ṣé, mo kí gómìnà wa nípìnlẹ̀ Ọ̀yọ́, Ọlọ́ládùúgbò Ṣèyí Mákindé. Mo sì kí bàbá wa kábíyèsí Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn. Mo sì kí ọ̀gá ọlọ́pàá ti ìpínlẹ̀ Ọ̀yọ́ àti àwọn ọmọ asọ́mọgbé rẹ̀ bí àwọn divisional headquarter, àwọn DPO. Mo kí gbogbo wọn. Mo sì kí àwọn ọdẹ agbègbè wa ní Akinyẹlé tó fi mọ́ àwọn Àgbẹ̀kọ̀yà. A dúpẹ́ gidigidi ní ọwọ́ nítorí pé nígbà tí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀, ogun kan òun ni a kà sí. Torí pé ọdún kẹwàá tèrò ti wà láyé orí àpèrè oníròkò. Àwọn tó ń ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tó ń sì jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Akinyẹlé. Gbogbo ohun tó ń ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, àwa ò gbúròó ẹ̀ rí, a sì rí rárá lábẹ́ bí bá ṣe é wù kó mọ. Ṣùgbọ́n ọpẹ́ tá a dú ní ọwọ́ Ọlọ́run jùlọ òun ni wípé àwọn nǹkan tí ń padà bọ̀ wá sípò díẹ̀. Lórí àìní ètò ààbò tó tó yìí àti àwọn ọ̀rọ̀ tó ń wọ̀ ọ̀daràn, tí a bá tiẹ̀ ní ká fojú wo sàkún ìtàn tó bẹ̀rẹ̀, bí ìgbà wo ló bẹ̀rẹ̀? Ìbò ààbò tí ò tó mọ́ yìí tó bẹ̀rẹ̀ ó ti ń lọ bí oṣù márùn-ún sẹ́yìn. Torí pé ohun tí a kọ́kọ́ rí òun ni pé kẹ́yìn mo máa jíyàn gbé, wọ́n sọ pé èèyàn wọkọ̀. Wọ́n gbé lọ sí ọ̀nà inú igbó kan lọ́nà olóyin Arúlógún tí wọ́n pe àwọn ọdẹ ní òjijì pé kí gbogbo àwọn baálẹ̀ ká pe àwọn ọdẹ àdúgbò wa kí wọ́n jáde. Àwọn nǹkan báyìí tó wáyé tó bí ẹ̀ẹ̀márùn-ún kí ọ̀rọ̀ ìṣekúpani kó tó di wípé ó wá bẹ̀rẹ̀ ní ìjọba ìbílẹ̀ àti. Mo kí alága ìjọba ìbílẹ̀ Akinyẹlé Central, Akinyẹlé East àti Akinyẹlé West gbogbo wọn ni wọ́n pe ìpàdé lọ́balọ́ba ní ìjọba ìbílẹ̀ Akinyẹlé tí wọ́n sì béèrè pé ọ̀nà wo ni a lè gbé kinní ìgbà. Oníkálùkù sì pe àwọn ọdẹ àdúgbò wọn láti wọ́n jáde. Ní èyí tí àwọn ọlọ́pàá ní ìjọba ìbílẹ̀ Akinyẹlé tí wọ́n lè jẹ́ ẹlẹ́rìí fún. Nítorí pé nígbà tí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀, ìlú Ìròkò gan ni ajínigbé ló ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ní ìjọba ìbílẹ̀ Akinyẹlé. Lẹ́yìn tí wọ́n gbé ọmọ former minister for health. Nígbà náà lọ́hùn. Adédayọ̀ Adéwọlé tí wọ́n jí gbé. Ṣùgbọ́n pẹ̀lú agbára Ọlọ́run àti àṣẹ Ọlọ́run, mo wà nínú ilé ní ìrọ̀lẹ́ ọjọ́ náà ní ọ̀kan nínú àwọn ọdẹ tó wà nílùú Ìròkò. Mo pe àwọn ọdẹ tó wà nílùú Ìkejì. Mo pe àwọn ọdẹ tó wà ní Onídùngbù. Bí gbogbo wa bí a ṣe gbòòyì ká gbogbo agbègbè tí a jẹ́ kí mọ́tò àjòjì kankan ó yẹsẹ̀
ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lẹ́yìn tí mo sì lè fi ọwọ́ rẹ̀ kọ̀yà wípé within 24 hours a rí ọmọkùnrin náà. Lórí ọ̀rọ̀ àwọn àjòjì láti wọ inú ìlú yìí, àwọn ìgbésẹ̀ wo lẹ gbé gẹ́gẹ́ bí ìlànà ààbò fún àwọn àjòjì láti máa wọnú ìlú yìí? Ẹ ṣé, èmi gẹ́gẹ́ bí oníròkò, Ọlọ́run fún mi ní ìkápá lórí ìlú mi. Ní ìgbà tí a ti rí ohun gbogbo báyìí, mo pe ìpàdé ìlú gangan, mo pe ìpàdé olóyè, gbogbo àwọn tó kọ́lé àti àjòjì, mo pè wọ́n, mo bá wọn ṣèpàdé pé ní àkókò tí a wà yìí mi ò fẹ́ àlejò tuntun nínú ìlú. Ẹ̀yìn ìgbà náà ni mo wá pé èmi ní Egede ní o, Kútọnu ní o, Tógò tí wọ́n ń gbé inú ìlú yìí. Mo sì bá wọn ṣèpàdé wípé àwọn èèyàn wọn tí wọ́n ń gba ọ̀nà ẹ̀bùrú wọlé àti kó tiẹ̀ gbọ̀nà ẹ̀bùrú wọlé àti pé ó wọlé bó ṣe yẹ kí ó nọ́mà lásìkò tí a wà yìí. Mo sọ fún oníkálùkù kó dúró sí ibi tó bá ń gbé, mi ò fẹ́ àlejò kankan. Bóyá bá a bá sọ̀rọ̀ débẹ̀, àwọn ohun kan tó ṣẹlẹ̀ ní ìlú Ìròkò ó tó bí ọjọ́ 5 mi ò sí nílé. Mo lọ sí ìpàdé lọ́balọ́ba. Nígbà tí mo dé, ẹnìkan tó máa ń kiri búrẹ́dì káàkiri oríko, àwọn Fúlàní dá lọ́nà, wọ́n sì sá yánkanyànkan. Tí wọ́n sá tó jẹ́ wípé gbogbo ilé ìwòsàn tó wà ní agbègbè òní wọ́n kọ́. Tí mo wà tí wọ́n ti pè mí, wàrà ṣèṣà ni mo pe àwọn ọdẹ tí mo pe olóọdẹ wípé kí wọ́n jí gbogbo ìlú ká. Àwọn ẹni náà wọ́n tún mo kàn fẹ́ bẹ ìjọba àti àwọn èèyàn ẹlẹ́yà kejì wa, gbogbo àwọn ọmọ tó ń gbé koríko màálù ládùúgbò yìí, gbogbo wọn kọ́ ni wọ́n ń fi kíní ìṣiṣẹ́ ṣe. Apààyàn nínú wọn ó wà. Torí pé àwọn tí wọ́n ṣiṣẹ́ yìí, ẹnìkan tó ń dáko mú oko ti rí wọn. Nígbà tí wọ́n sì bi wọ́n léèrè pé kí ni wọ́n ń wá nínú oko yẹn, wọ́n là fẹ́ gbé oko màálù. Kò jẹ́ kí ẹni yẹn ó fura rárá. Lórí àwọn Fúlàní ọ̀hún gangan ni wọ́n á ní ìgà torí wọ́n bá débì kan lọ́mọ nígà Fúlàní. Ǹjẹ́ ẹ̀yin ti ẹ̀ mọ ibi tí ìgà wọn wà ní àyè? Àti pé àwọn olórí wọn lágbègbè ṣé ìbáṣepọ̀ wà pẹ̀lú wọn? Ẹ ṣé, ó tó bí ọ̀nà 5 tí wọ́n ṣe gà sí ní ìlú Ìròkò yìí. Kì í ṣe pé wọ́n gbàṣẹ lọ́wọ́ onílù. Wọn ò gbàṣẹ lọ́wọ́ onílù ní àwọn ìlú. Wọn ò mọ̀ pé wọ́n nígà. Ṣùgbọ́n pẹ̀lú agbára Ọlọ́run, àwọn ọdẹ tí wọ́n máa ń dẹ igbó òru, àwọn ni wọ́n bá wọn níbi tí wọ́n ṣe gà sí. Àwọn ni wọ́n bá wọn níbi tí wọ́n ṣe gà sí. Àwọn ọdẹ yẹn wọ́n sì pe olórí wọn. Wọ́n wá bá mi wípé àwọn rí gà àwọn Fúlàní nínú igbó. A sì sọ pé kí wọ́n ó dẹdẹ wọn láti rí wọn. Ṣùgbọ́n ó dàbí ẹni pé wọ́n fura. Gbogbo gà yẹn òun ni mo pa láṣẹ pé kí wọ́n lè gbóná. Wọ́n sì dúró níná. Ṣùgbọ́n ohun tí a tún rí tó ṣẹlẹ̀ sí a lẹ́nu àná, ìjẹta sí àná, la rí àwọn Fúlàní tí wọ́n lọ wà ní yàrá àkàwé àwọn ọmọ wa nílé ẹ̀kọ́ gíga wa Ìròkò Grammar School, tí wọ́n lọ gọ sí ibẹ̀. Àwọn Fúlàní tá à ń wí, wọ́n tó bí 6 yéye, tí wọ́n sì mú oríṣiríṣi àdá lọ́wọ́ àti ìbọn. Ẹnìkan ló wá kófìrí wọn tó wá sọ fún mi wípé ìgbà tó mọ̀ ń bọ̀, òun rí àwọn Fúlàní kan nínú igbó ẹ̀yìn Grammar School tí wọ́n ń wọlé sí yàrá àkàwé àwọn ọmọ. Ojú ẹsẹ̀ ni mo pe gbogbo àwọn ọlọ́dẹ torí pé àwọn ọlọ́pàá tí wọ́n fún wa nílùú yìí ní ìlú Ìròkò pẹ̀lú abúlé tí ó wà lórí ilé Ìròkò 36 ni ọlọ́pàá 3 péré ló wà nílùú Ìròkò. A sì wò wípé tá a bá tún ní pé ká ní Mọ́níyà
wípé kí wọ́n fún wa ní ọlọ́pàá sí ọlọ́pàá péré ló wà ní orí ilẹ̀ Ìròkò pẹ̀lú 36 villages tó sì jẹ́ pé ìjà àwọn Fúlàní ni la máa ń rí bó láti kó àwọn ọdẹ lẹ́yìn èmi tá a sì lọ lé wọn níbẹ̀ tá a rí pé a lé wọn kọjá akẹ́lé pẹ̀lú àwọn ọdẹ. Ǹjẹ́ ìjọba mọ̀ sí ètò tó ń rọra ń bọ̀ díẹ̀? Èyí tí ó ṣẹlẹ̀ ní ibi ọjọ́ márùn-ún sẹ́yìn tí wọ́n sá oníbúrẹ́dì tó ń kiri lóríko a fi tó ọ̀gá ọlọ́pàá létí níjọba ìbílẹ̀ Akínyẹlé. Èyí tó ṣẹlẹ̀ ní ìjẹta tí wọ́n lọ gbọ́ sínú àwọn classroom àwọn ọmọ wa nígbà tí Ọlọ́run ti fún wa kápá tó sì jẹ́ ọ̀sán gan èmi ọba àlù àti àwọn olóyè àti àwọn ọdẹ ìlú fúnra wa la dìde wọ́n tẹ̀lé wọn torí wípé kí àwọn ọjọ́ wọn bá sọ pé àwọn máa sá wọn ládàá àbí àwọn máa yìn wọ́n bọ̀ a rí i pé a kó wọn pọ̀ sí ojú kan náà a sì lé wọn nígbà tí a kọjá abúlé onídùúdù síwájú la padà lẹ́yìn wọn pé a gbọ́dọ̀ rí wọn mọ́. Àwọn lórí ọ̀rọ̀ àwọn Fúlàní wọ́n ń wọ ìlú onílùú láì ṣètò onílùú mọ̀ sí. Ǹjẹ́ ó láwọn ìgbésẹ̀ kan tẹ́ ẹ ti gbé pẹ̀lú ìjọba láti fòpin sí mímọ dani láàmú yìí? Ẹ ṣé a dúpẹ́ lọ́wọ́ yín ẹ rí i pé ẹ béèrè ìbéèrè kan léyìí tó dàbẹ́ ni pé mi ò tí ì fún yín lésì rẹ̀ pé kí ni àjọṣepọ̀ wa. Ọ̀pọ̀lọpọ̀ àwọn Fúlàní ó jẹ́ pé wọ́n bí wọn sí agbègbè Akínyẹlé. Nínú ìlú tá a lè sọ wípé àwọn Haúsá wọ́n kọ́kọ́ pọ̀ sí tí àwọn àgbọ́njú bá wọn tí a sì lè pe àwọn Haúsá yìí àti àwọn Fúlàní ní ẹ̀gbọ́n wa torí pé ibi tẹ́yẹ̀ wá ti lọ 50 ọdún 60 ọdún 40 ọdún á mọ̀ àwọn bàbá wọn. Àwọn ni wọ́n jẹ́ bí olórí ní ìsọ̀ màálù àti ní ibi tí wọ́n ti ń kó èrò mọ́tò ní Akínyẹlé. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan pè wọ́n a bá wọn ṣèpàdé ṣùgbọ́n tó máa ń bá mi lọ́kàn jẹ́ jù ni wípé tí ẹ bá mú àwọn ọmọ wọn báyìí wípé tí wọ́n ṣe rèé kàkà kí wọ́n lọ bá wí ẹ̀bẹ̀ ni wọ́n wà máa bẹ̀ wá a sì mọ̀ wọ́n tá a ti jọ ní àjọṣepọ̀ látọjọ́ tó ti pẹ́ kí gbogbo rúdurùdu yìí kó tó máa ṣẹlẹ̀ so ibi wọ́n bá bẹ̀ wá sí tá a bá sọ pé kọ́lọ́kọ̀ ò gbé wọn lọ sí kóòtù wọ́n á máa bẹ̀ wá àwa náà ó sì tún máa wá sá fún ẹ̀mí wa nítorí pé a ti lé Fúlàní nílùú ìrí tí wọ́n sì padà wá ká mi mọ́lé lóru wọ́n gbọ́nà ìbùrú wá ká mi mọ́lé lóru ṣùgbọ́n àǹfààní géètì tí a ní sínú ilé kò jẹ́ kí wọ́n ráyè wọlé tí mo fi pe àwọn ọdẹ yìí. So gbogbo wa náà àwa náà sá fún ẹ̀mí wa nítorí kan rọ ọ̀gá ọlọ́pàá àti gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ìjọba àbílẹ̀ Akínyẹlé ó yàtọ̀ sí gbogbo ìjọba àbílẹ̀ nítorí ibẹ̀ ni òkòwò àwọn Fúlàní wà jù. Kẹ́ tó tẹ̀síwájú irú òkòwò gan làwọn Fúlàní ṣe tó jẹ́ pé ìjọba ìbílẹ̀ ìlú wà. Òkòwò màálù ni kò síbi tí wọ́n dágbà màálù sí tó kọjá ìjọba ìbílẹ̀ Akínyẹlé nílùú Akínyẹlé gbogbo tírélà tó ń kó màálù bọ̀ láti ilẹ̀ Haúsá Akínyẹlé ni wọ́n kọ́kọ́ tẹríba sí bí wọ́n sì ṣe ń bọ̀ kì í ṣe màálù nìkan ni wọ́n ń kó wá wọ́n ń kó àwọn Fúlàní wá torútorú ó ní wọ́n máa ń já Fúlàní lẹ̀ ní ẹ́sprẹ́sì tó kàn rọ ìjọba Ṣèyí Mákindé ìjọba àbílẹ̀ Akínyẹlé gbọ́dọ̀ jẹ́ ìjọba àbílẹ̀ tí wọ́n gbọ́dọ̀ fi ojú sí lára nínú ètò ààbò kò sí ìlú tí ò yẹ ká má fi eléyìí ibẹ̀ ni èmi làwọn Tógò àwọn Kútọnu àwọn Egede àwọn Fúlàní ibẹ̀ ni wọ́n pọ̀ jù sí ní gbogbo ìjọba àbílẹ̀ tó wà nílẹ̀ Ìbàdàn. So ó ṣe pàtàkì fún ìjọba láti fi ojú sí
ìjọba ìbílẹ̀ Akínyẹlé lára nípa ètò ààbò. so lórí ọmọkùnrin tí wọ́n mú Sunday tí wọ́n ló ń gbẹ̀mí àwọn èèyàn, ǹjẹ́ lẹ́yìn ìwádìí táwọn ọlọ́pàá ṣe gẹ́gẹ́ bíi kábíyèsí ẹ̀yin lọ́balọ́ba lágbègbè, ǹjẹ́ tí ẹ ti ṣèwádìí kúlẹ̀kúlẹ̀ pé ṣé irú Sunday ní òsì lágbègbè yìí, ṣé àwọn tó ń ṣiṣẹ́ fún ṣọ́wọ́ ti tẹ̀ wọ́n lóòótọ́? Ẹ ṣe ohun tí àwa mọ̀ ò ní wípé orílẹ̀-èdè Nàìjíríà orílẹ̀-èdè tí ò lóòótọ́ ni. A ní òótọ́ bí bá ṣe wù kó mọ ní orílẹ̀-èdè Nàìjíríà. Bí kò bá ṣe dùn tó, mo wò ó ní orí nẹ́ẹ̀tì ní àná, ẹnìkan tó rẹ́pù ọmọ ọdún 5 ní Dubai. Within 10 minutes ni àwọn adájọ́ ṣèdájọ́ rẹ̀. Iná sì pa ẹni yẹn lójú ẹsẹ̀. Ẹwọ́n Sunday Sodipe ó ti sọ fún gbogbo aráyé wípé òtítọ́ ni òun pààyàn. Wípé òtítọ́ ni òun pààyàn. Kí ni ẹ̀rí tá a tún wá? Kí ni ẹ̀rí tá a tún dúró dè? Ẹni tó ṣe nǹkan ti sọ wípé òun ló ń ṣe. Ayé sì rí pé ń ló ṣe. Ẹ̀ tó wà ń dá ìdájọ́ rẹ̀ ẹ̀ ń dá dúró. Èyí táwọn agbẹjọ́rò wa ń ṣe gan lórílẹ̀-èdè Nàìjíríà ló pọ̀ nítorí pé ìfẹ́ owó. Ohun tó yẹ kí wọ́n ṣe. Irú ẹjọ́ bẹ́ẹ̀ kìí ṣe ẹjọ́ tó yẹ kí wọ́n máa dìlé. Nínú bẹ́ẹ̀ náà láti gbọ́ wípé àwọn alágbára kan ní ìjọba ìbílẹ̀ Akínyẹlé tí ọmọdé yìí ṣiṣẹ́ fún, wọ́n ti gba ìyọ̀ǹda fún wọn pé kí wọ́n máa lọ sílé wọn. Léyìí tí ò yẹ kí ó rí bẹ́ẹ̀. A mọ̀ wípé oríṣiríṣi nǹkan ló wà. Wọ́n lè parọ́ mọ́yàn. Bàbá irú ọmọ Sunday Sodipe yìí, ó máa ń hùwà bí ẹni pé orí rẹ̀ dàrú gbà míì tí ẹ bá wò ní orí net. Ṣùgbọ́n irú ìgbésẹ̀ yìí, ẹ wo irú ìgbésẹ̀ tí mo ní wọ́n gbé ní Malaysia. A mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ wa náà lórílẹ̀-èdè Nàìjíríà a sọ wípé ààfin òfin ṣẹ̀ríà. A gbà pé ṣẹ̀ríà ni wọ́n ń lò níbẹ̀ yẹn. Ṣùgbọ́n tó bá wá jẹ́ pé òfin tiwantiwa náà la fẹ́ lò àbí tùyẹ òyìnbó, kò yẹ kí wọ́n ìdájọ́ ó máa pẹ́. Tí wọ́n bá ti pa lẹ́yìn ọ̀daràn, àwọn tó bá kù wọn ó sì rárú. Àìní ìdájọ́ òdodo kò jẹ́ kó orílẹ̀-èdè Nàìjíríà kó tẹ̀síwájú pàápàá nínú ìwà ọ̀daràn. Gẹ́gẹ́ bí orí adé, ẹ̀yin gangan àti àwọn lọ́balọ́ba tó kù ní ìjọba ìbílẹ̀ Akínyẹlé, ìgbésẹ̀ wo lẹ̀ ń gbé lórí ìdáàbòbò fi òpin sí irú Sunday míì àtàwọn alágbára tó bá tẹ̀lé pé wọ́n fẹ́ máa tún dá àwọn èèyàn láàmú? Mo dúpẹ́ lọ́wọ́ yín. Ohun tó ṣẹlẹ̀ ni pé èèyàn kì í rùn. Imú kò sì gbọ́ òórùn aṣebi. Sunday táǹwì ó ti ń gbé nílùú Akínyẹlé tí kìí ṣe ìmọ̀ràn ọdún kan, tí kìí ṣe ìmọ̀ràn ọdún méjì. Kí ó tó lọ bá babaláwo torí pé ó fẹ́ kọ́ṣẹ́ ìṣègùn bí a ṣe gbọ́ lọ́dọ̀ babaláwo yẹn. Torí pé ọmọ tí ò gbọ́ràn láti ilẹ̀ yìí bí a ṣe gbọ́ ọ̀rọ̀ rẹ̀ tí bàbá rẹ̀ sì ti kú láti kékeré. So ọ̀nà tí ó gbà dé ọ̀dọ̀ babaláwo, àjọṣepọ̀ tí ó wà ní àárín wọn ni ló padà ló fi dàbí ẹni pé bàbá. Torí pé ẹnìkọ̀ọ̀kan nínú wa náà ní ìjọba ìbílẹ̀ Akínyẹlé, babaláwo yẹn àwọn èèyàn ń jẹ́rìí ẹ̀ pé kì í ṣe èèyàn rádaràda. Ṣùgbọ́n lẹ́nu ìgbà tí Sunday sá jáde ní àtìmọ́lé ọlọ́pàá, tí Sunday ń sọ wípé tí ẹ̀jẹ̀ máa ń gbà lára bàbá yẹn àwọn ò rí lò mọ́ pé kóun tún lọ ṣiṣẹ́ tó yẹ pé níjọ́ tó kúrò ní àgọ́ ọlọ́pàá ni ló tún lọ pààyàn. Lẹ́fìmọ̀ wípé ó di dandan wípé àmójútó gbogbo àwọn tí a fi ojú sí pé èèyàn rẹ̀ ni wọ́n. Tó fi mọ́ gbogbo àwọn tá a jẹ́ olóyè ọba, olóyè abẹ́ ọba, gbogbo wa ni ó yẹ kójú ó wà lára wa ká má ní ìgbàgbọ́ nínú ẹnì kankan. Ìgbà náà ni ètò ààbò ló tó lè fẹsẹ̀ múlẹ̀.
tó ẹ jẹ́ àti ẹ̀wà rọra pẹ́ díẹ̀ ká wo ìdàgbàsókè pàápàá ní ìlú Ìròpò yìí látìgbà tí ìlú yìí tó ti jẹ́ títẹ̀lé àwọn ìdàgbàsókè wo ni a lè tọ́ka sí pé ó ti nípasẹ̀ bí wá àti pé ǹjẹ́ ẹ ti ẹ̀ lè sọ pé nǹkan báyìí lẹ́yìn náà fi ń kópa lórí ìdàgbàsókè ìpawówọlé fún ìjọba nípìnlẹ̀ Ọ̀yọ́. ẹ ṣe ìlú Ìròpò ìlú tí ò ní ìdàgbàsókè rárá ni. Áwù. Primary school tá a lè pè ní àti primary school tá a lè pè ní ohun tó jẹ́ ohun kan ìjọba tó wà nínú ìlú yìí. Primary school tá a ní ó ti lé ní 60 ọdún. 60. bẹ́ẹ̀ ni iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ tá a ní wọ́n ti lé ní 80 years tí wọ́n ti dá wọn sílẹ̀. Ilé ìwòsàn alábọ́dé tí wọ́n ṣe fún wa láyé Bọ́lá Ìgè òun ni wọ́n ti ṣe ilé ìwòsàn alábọ́dé yẹn ni wọ́n ti ṣe sí inú ìlú yìí. Ìlú Ìròpò èmi gẹ́gẹ́ bí oníròpò èmi ò rí ọwọ́ ìjọba kankan. Ohun tí ó tó yẹ kí wọ́n ṣe fún wa kí wọ́n gbé wá fún wa ilẹ̀ wa ni wọ́n tún gbà. About 1,340 hectares of land ìjọba tó gbà ìjọba tó kó gbálé ni wọ́n tó gbà lọ́wọ́. Gbogbo àwọn tí wọ́n gbalẹ̀ wọn tí wọ́n ralẹ̀ láti fi ṣe ìdàgbàsókè sílùú gbogbo ẹ̀ níjọba ti gbà. A sì ti kọ lẹ́tà sí ìjọba tó wà lórí àpèrè nítorí pé nígbà tí ọlọ́lá jùlọ yìí dé ó lóun ò wá láti wá gbalẹ̀ ẹnìkan. Ó nílẹ̀ tíjọba ò bá sí lò ilẹ̀ tíjọba ò bá lò òun ó gbìyànjú láti dá ilẹ̀ wọn òun ó gbìyànjú láti dá padà fún wọn. Ṣùgbọ́n a ti kọ lẹ́tà di bí a ti ń sọ yìí àti ìrí ìyẹn padà. Ohun tí a lè sọ wípé ìjọba ìbílẹ̀ Akínyẹlé East LCDA tó gbìyànjú láti ṣe àti fún wọn nílẹ̀ bíi 25 acres lójú express láti wá dá ọjà lẹ̀. Èyí ó ní àgbìyànjú ó lé tí wọ́n bá ṣe ní àǹfààní tá a lè rí pé a rí jẹ lọ́dọ̀ ìjọba olóṣèlú. Ìròpò ní àǹfààní kankan tí wọ́n jẹ lọ́dọ̀ ìjọba. Fún ìdílé yìí kò fẹ́ẹ̀ sí nǹkan tí a lè sọ pé ó jẹ́ ohun ọrọ̀ ajé. Mo lè fi gbogbo ẹnu sọ fún yín wípé ìlú Ìròpò ò ní bọ́ o yàtọ̀ sí intí individual tí wọ́n wá ṣe fún wa wípé kíjọba ó dìde ìjọba àbílẹ̀ ni o ìjọba àpínlẹ̀ ni o kí wọ́n sọ pé ẹ̀ ń ṣòrókò ẹ jẹ́ ká lọ ṣe nǹkan. Ìlú tẹ̀sí ń wò ìlú ìṣẹ̀máyé ni. Àwọn ìlú ńláńlá tó jù lọ ní agbègbè Ìbàdàn ó pọ̀. Ìròpò ẹlẹ́ẹ̀kejì la wà yìí. Ìròpò ò ní àǹfààní ìjọba kankan. Tọ́ lórí ọ̀rọ̀ àwọn ọ̀dọ́ ọ̀nà wo lẹ́ ń gbà tí ó fi jẹ́ pé àwọn ọ̀dọ́ lágbègbè Ìròpò wọn ò mẹ́rí wọn ò jẹ́ ipe bóyá owó ẹ̀yìn wọn mọ̀ wà láwùjọ ọ̀nà wo lẹ́ ń gbà láti fi dá wọn bóyá ẹ̀ ń sọ àwọn náà kán dángájá láàyè tara tirẹ̀. Ẹ ṣe èmi kì í parọ́. Mo ṣe gba àwọn ọ̀dọ́ láàyè láti pé kí wọ́n máa nípàdé kì í tí ì ju bí oṣù méjì lọ. Kí ni tó fà á ni wípé ìlú tá à ń gbàdúrà wípé kó kún àwọn kan ó pera wọn lọ́dọ̀ọ́ ẹni tí